bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ bá fẹ́ ṣí apá láti ran ìran Yorùbá lọ́wọ́ because ẹ̀yin gan ti sọ fúnra yín ẹni mọ́dé Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́jẹ́ ṣe ti understand tí ó bá jẹ́ tòótọ́ ni àwa náà dẹ̀ ká ti rí pé mọ́dé Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́jẹ́ because tí ó bá ṣe mọ́dé Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́jẹ́ ní ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ rí bó ṣe rí yẹn ẹ ti understand àwọn Yorùbá ló ń yọra wọn lẹ́nu èmi ò mọ nǹkan tó ń ṣe wá tá ń yọra wa lẹ́nu lórí ọ̀rọ̀ bàbá wa Gani Adams lóògùn ọ̀fẹ́. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. So nílẹ̀ káàrọ̀ òjìire olórí ogun tá ní nílẹ̀ káàrọ̀ òjìire Ọ̀ṣọ́ Òsì ni Ọ̀ṣọ́ Òsì dẹ̀ ti lọ ká má sọ pé bíi 7,000 years ago. Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ìpátá Ọ̀yọ́ ni tá Aláàfin máa rán níṣẹ́ ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa tọ́wọ́n sọ pé òun jagun táwọn bá ti lọ sí ọ̀nà Ìlọrin oyè ogun tán jáde Èkìtì kan wá sọ ẹ̀ ń gbọ́rọ̀ mi. àgbáyé. So that nílẹ̀ káàrọ̀ òjìire Ọ̀ṣọ́ Òsì ń lo lórí ogun tó kó gbogbo ilẹ̀ káàrọ̀ òjìire pọ̀ eléyìí tán jẹ́ gbẹ̀yìn ọmọ bíbí òde òpólé ni ọmọ bíbí òde òpólé ni kódà ọmọ wa Iléṣà òun ni ìyàwó ẹ̀ tó fẹ́. because nígbà tí bàbá ò tí ì fẹ́ yàwó tuntun ẹ ń pe bàbá gan bàbá ò dá yín lóhùn nígbà yẹn ìyẹn àwọn ọmọ Yorùbá ni o nígbà táwọn Fúlàní tí wọ́n ń ṣiṣẹ́ ọwọ́ wọn káàkiri gbogbo oríko gbogbo ìgbèríko ilẹ̀ Yorùbá tí wọ́n ń pa lọ́kùnrin tí wọ́n ń pa lóbìnrin bàbá ò tí ì níyàwó tuntun gbà yẹn o ẹ pe bàbá ò dáhùn gbà yẹn à ń bọ̀ lọ tàṣe nígbà tí bàbá ẹ̀ṣẹ̀ wá fẹ́ yàwó tuntun àbẹ́yìn ò mọ̀ pé bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o wọ́n ẹ̀ṣẹ̀ fẹ́ yàwó tuntun ni ẹ wá ń pe bàbá kí bàbá wa bá yẹ kí bàbá wa kán wá lọ bá ń jàjà wọn Fúlàní mo gbọ́ tẹ bá sì rí ìyàwó tí bàbá wa ṣẹ̀ṣẹ̀ fẹ́ ó yọ̀ǹgì burúkú ọmọ kékeré ó yọ̀ǹgì gidi ìyàwó tí bàbá wa ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọmọ kékeré ni tó mọ́ lólólóló àfi bí ọ̀lẹ̀ tó fáìn tí ì ṣe kékeré kí bàbá wa fi irú yùn sílẹ̀ kó wá lọ bá ń jà kó wá lọ bá ń lé àwọn Fúlàní mo gbọ́ nígbà tí bàbá gan mo tuntun sọ tí bàbá ò tí ì fẹ́ yàwó tuntun bàbá ò dá yín lò nígbà tí bàbá ẹ̀ṣẹ̀ wá gbé yàwó lẹ́wà ẹ̀yin ọmọ Yorùbá wá ń pe bàbá wọ́n ti gé ti bàbá lọ́wọ́ ìbàbá ò gbọ́ nǹkan kan lájẹ́ ìwọ náà nǹkan bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ẹ̀ṣẹ̀ fẹ́ yàwó tuntun ni bọ́ nǹkan tó wá ń dùn èmi òòṣà ńlá ni wípé táwọn ò bá kàn tiẹ̀ wá fẹ́ ṣípá ẹni tó ti ń ṣe é bọ̀ láti ilẹ̀ yìí ìyẹn bàbá wa Ìgbòho òòṣà owó bàbá dámì táwọn ò bá fẹ́ ṣe kọ́ fẹ́ni tó fẹ́ ṣe sílẹ̀ náà nítorí wípé láwọn ọ̀rọ̀ kan tó ń lọ lórí ayélujára káàkiri nítorí wípé bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́nujọ́ mẹ́ta ìlà gbọ́ wípé wọ́n ní kán fún àwọn ní 6 months a gbọ́ lórí ayélujára náà ni o wọ́n ní kán fún àwọn ní 6 months ó lóye owó tí wọ́n ní kí Nigerian government kò gbé fáwọn pé tó bá gbé owó yẹn fáwọn pé gbogbo àwọn ajínigbé tó wà nínú igbó tó ń yọ ìran Yorùbá lẹ́nu pé àwọn máa flush wọn in 6 months tí Nigerian government bá gbé oye owó báyìí tó bá gbé fáwọn mo ti gbàgbé àmọ́ǹtì owó yẹn àbí nǹkan táwọn lè ṣe nìyẹn bó ṣe kọjú sáwọn nìyẹn ṣùgbọ́n bàbá wa Ìgbòho òòṣà owó bàbá dámì bàbá yìí sọ pé òun ò nídìí owó ń tó òun ó ní kò sí nǹkan tó kàn pẹ̀lú ọ̀rọ̀ owó ó lóun fẹ́ ran ìran tòun lọ́wọ́ ni ìyẹn bàbá wa Ìgbòho òòṣà nǹkan tí bàbá wa Ìgbòho òòṣà tó kàn nídìí ni wípé àfọwọ́sowọ́pọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àfọwọ́sowọ́pọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwa ọmọ ìran Yorùbá tá a jọmọ ọkọ tá a bá ti fọwọ́sowọ́pọ̀ bàbá wa ní ojú gbogbo ayé lórí ayélujára ni bàbá wa Ìgbòho òòṣà ló ti sọ̀rọ̀ jáde wọ́n láwọn máa bẹ̀rẹ̀ láti ìlú Èkìtì kí àwọn kébẹ̀ làwọn Fúlàní náà ti ń yọ àwọn èèyàn lẹ́nu seriously tán pa àwọn sister wa ń bẹ̀ tán pa àwọn brother wa ń bẹ̀ sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá níbi tí àwọn ajínigbé tí wọ́n wà tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé tí wọ́n ti ń pa àwọn ìran Yorùbá ní gbogbo onúgbò rìsáfù wa pátápátá bàbá wa Ìgbòho òòṣà sọ pé àwọn máa lé gbogbo wọn kúrò ń bẹ̀ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò látijọ́ tí àwọn Fúlàní tí wọ́n ti ń pa ìran Yorùbá àárín kẹ́kọ́ àwọn ọmọ ogun kẹ́ẹ̀tì ẹ̀ dìde agbọ́pẹ́ sọ wípé wọ́n lẹ ní àwọn ọmọ OPC tí wọ́n pọ̀ wọ́n lẹ láwọn èrò lẹ́yìn tán pọ̀ gidi gan níwọ̀ ẹni wọn ní Europe ẹni wọn ní Áfíríkà pé kò síbi tẹ́ ẹ̀ ní wọn sí bẹ́ẹ̀ sọ wípé láwọn ọmọ ogun tó wọ́n dẹ̀ ń pa ìran Yorùbá nípakúpa Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ ẹni tó yẹ kó gáìdì àwa ìran Yorùbá ǹjẹ́ lẹ́nìí
Ààrẹ Ọ̀nà Kakanfò ta nílẹ̀ Yorùbá lénìí ǹjẹ́ wọ́n gáìdì àwa ìran Yorùbá lénìí a ní Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá ogun wọ ilẹ̀ Yorùbá ogun ti wà nílẹ̀ Yorùbá wọ́n ti wà nínú àwọn tó ń pa wá wọ́n ti wà nínú gbogbo inú igbó wa àbí wọ́n ń pa ọkùnrin wọ́n ń pa obìnrin ìyẹn nílẹ̀ Yorùbá kì í ṣe wípé bóyá ogun yẹn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ogun ti wà káàkiri ilẹ̀ Yorùbá tó dẹ̀ ń pa wá lójoojúmọ́ àwa ní Ààrẹ Ọ̀nà Kakanfò a ní wọn ṣùgbọ́n wọn ò ṣiṣẹ́ wọn ni wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ nítorí wípé iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá ni iṣẹ́ jagunjagun kí wọ́n má jẹ́ kí ogun kó wá kó ìran Yorùbá kí wọ́n má jẹ́ kí ogun kó ja ìran Yorùbá ǹjẹ́ lẹ́ni báyìí ṣógun ò ti máa kóran Yorùbá lọ ṣé Yorùbá lẹ́nu mọ́ lórí ilẹ̀ baba ńlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ta nílé ní àwọn gan ti sọ fún wa wọ́n ní mọ́dẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò làwọn àwa ìyáde ti mọ̀ àwa gan ò tiẹ̀ wá pè wọ́n mọ́ ja ìran Yorùbá ǹjẹ́ lẹ́ni báyìí ṣógun ò ti máa kóran Yorùbá lọ ṣé Yorùbá lẹ́nu mọ́ lórí ilẹ̀ baba ńlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ta nílé ní àwọn gan ti sọ fún wa wọ́n ní mọ́dẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò làwọn àwa ìyáde ti mọ̀ àwa gan ò tiẹ̀ wá pè wọ́n mọ́ bẹ́ẹ̀ ni àwa ọmọ Yorùbá nation àwa gan ò tiẹ̀ wá pè ìmọ̀ àparọ́ nítorí wípé nígbà tí àwa ìran Yorùbá ta nídìí yín tá a wò wípé ẹ̀yin ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin lẹ lè yọ ìran Yorùbá kúrò nínú ogun tó ń ja ìran Yorùbá yìí látìgbà tógun yẹn ti ń ja ìran Yorùbá dá wa lóhùn ṣùgbọ́n olóyè Sunday Igboho dìde ó dìde bí akọni ọmọ ó fi gbogbo ara ìjà fúnran Yorùbá kò ṣẹ̀ṣẹ̀ má jà ṣé kì í ṣe olóyè Igboho ló lọ lé wákìlì kúrò ní Ìgàngán ni òun ló lọ lé wákìlì tó ń yọ àwọn sísítà wa lẹ́nu àwọn ìyá wa àwọn àgbẹ̀ wa tí wọ́n ń pa wọ́n nípakúpa ìyẹn àwọn wákìlì Ìgbòho òòṣà ló lọ lé wọn kúrò ó lé wọn kúrò ńbẹ̀ lẹ́ni ìbáyìí àwọn ará ìlú Ìgàngán ọkàn wọn ti balẹ̀ nílé lóko lájò Ìgbòho òṣẹ̀ṣẹ̀ máa ṣe ó dẹ̀ tún sì ń ṣe lọ Ìgbòho ti wá padà sí ilẹ̀ baba ńlá ẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ó ti ṣe kíni ó ti padà dé mo mọ̀ wípé dídé tí Ìgbòho dé sí Nàìjíríà tó dé sílẹ̀ Yorùbá yìí òun ló ń fọ́ wọn lórí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.